Sincerely speaking, yàtọ̀ sí pé à ń ṣàwàdà o, yàtọ̀ sí pé à ń ṣeré o. Torí fídíò tí mo kọ́kọ́ ṣe nípa K1 ní Ìjẹ̀lú, mo kọ́kọ́ wá ṣàwàdà ni. Mo wá ṣeré ni. Torí pé a máa lé ká kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fi àbọ̀ fún adìyẹ. Sincerely speaking, ọ̀rọ̀ yẹn ju ẹnu K1 lọ. Tá bá ní ká sọ òdodo ọ̀rọ̀ yẹn ju ẹnu K1 lọ. Torí pé K1 gan fúnra rẹ̀ alágbe ni. Ọ̀gá ẹni tí máa ganá kiri, òun gangan ni K1. Tá bá sọ tó ń bá ń sọ lẹ́ni pé àwọn kan ganá kiri. Nínú ọ̀gá ẹni tí máa ganá kiri, òun ni K1. Ibi ó délé ní náà àgbé ló ṣe débẹ̀ náà. Kí ni ta lóhun tí ó máa sọ pé àwọn àfáà kan ganá kiri? Ta ni? Tá bá kàn ṣàwàdà, tá bá ń sọ gbogbo fídíò tí mo ṣe ń jẹ mọ́kàn kọ̀ wá ṣàwàdà ni. Mọ́ tá bá fẹ́ jókòó ti òdodo ọ̀rọ̀, tá fẹ́ sọ òdodo. Ọkàn tí ẹ̀tún wá tún fídíò yẹn wọ́n á wò pé fídíò tí mo ṣe mọ́kàn lọ ṣàwàdà lásán. We have to let people know the fact. Tá bá kàn ṣàwàdà, a kàn ṣàwàdà ni ọ̀rọ̀ yẹn ju ẹnu K1 lọ. Ó dẹ̀ yẹ ká jẹ́ K1 gan mọ̀ pọ̀ gangan fúnra rẹ̀. Nínú tá bá ní nínú kẹ́rùkẹ́rù ọ̀gá labuké. Nínú alágbe, nínú kéèyàn jẹ́ ọ̀gá, nínú ẹni tí máa ganú kiri ayé, ọ̀gá ni K1. Ọ̀gá ni K1. Torí gbogbo ibi tó dé lénìí, gbogbo tó lọ ń kó fún lérè lénìí, ọ̀gánú káàkiri ni. Ọ̀gánú kiri ayé. Ṣé iṣẹ́ ẹ̀dá kan ṣe aṣọ ní ń fọ̀ ni? Iṣẹ́ wo ló ṣe tó fi kó gbogbo tó lọ ní kó kójọ yẹn kí ló ṣe bá gbé ni? Ṣé bá gbé ló ṣe débẹ̀? Àgbé ló ṣe débẹ̀, ó túmọ̀ sí pé òun náà ń ganú kiri òde olóde. Ọ̀gánú kiri òde olóde. Ọlọ́run fi ní kó nú òde ibi tó dé yẹn. Mo dẹ̀ fẹ́ ká mọ̀, mo fẹ́ sọ nǹkan kankan fún wa. Ṣé rí gbogbo ẹni tó bá ti lójú kòkòrò, ó máa láhun. Gbogbo ẹni tó bá ti láhun, ó máa lójú kòkòrò. Títí àwọn èèyàn wa ń bẹ lára wọn o. And I'm coming to that aspect. Ṣùgbọ́n K1 tó sọ pé àwọn kan ń ganu, àwọn àfáà kan ń ganu, kó padà sí ẹlẹ́nu. Kó padà sí ẹlẹ́nu. Who are you? Kí ló ní? Bẹ́ẹ̀ náà ló ń bá president wá sọ̀rọ̀ ló ń lákọ̀ ọmọ president lè rí. Ní tó lè gbà kíkanú àwọn olórin Saheed Òṣùpá tó bẹ́ẹ̀ kọ́ lákọ̀ mẹ́ lórí òní gbà. Wasiu Alabi ò lè lákọ̀ mẹ́ lórí òní gbà. Very arrogance yẹn is very much, is too much. Ó ti pọ̀ jù. O lè rí àwọn èèyàn fín ṣùgbọ́n o lè gbà kẹ́nìkan orí ẹ fín. K1 o lè rí àwọn èèyàn fín níbi òkú yẹn kébé Kwara ṣe rí kébé mbẹ. Ẹni ẹ lọ watch ẹni ó bá ti láhun ọmọ alọ́kànjúà, ẹni ó bá ti lọ́kànjúà ọmọ aláhun. I see no reason for that statement. Bí ojú pé ìwà ahun náà ló fa statement yẹn. Ìwà ahun òun ló fa statement yẹn. Saheed Òṣùpá bí máa ń jẹ́ òní náà àbí ó sòkú ìgbà tí ìyá Saheed Òṣùpá kú ẹ wo bó ṣe yẹ ìyá yẹn. Ẹ wo báyẹ̀ ìyá yẹn ṣe rí, ẹ wo gbogbo àfáà tó lọ síbẹ̀. Saheed Òṣùpá ṣe dáadáa. Kò dẹ̀ sọ statement kankan tó lè kó àbùkù bá àfa. Ṣùgbọ́n K1 believe pé òun gbọ́n ju gbogbo ayé lọ. K1 believe pé òun ti lọ́lá ju gbogbo ayé lọ. K1 believe pé òun ti mọ ìyẹn ju gbogbo ayé lọ. Ó believe pé òun ti wà láàyè kan tẹ́nìkan ò dé rí. Gbogbo ohun tó rúbọ lójú nìyẹn o. Ó ti believe pé òun ti wà ní climax level tẹ́nìkan kò lè dé, ẹnìkan kò dẹjọ́ lójú. Ẹnìkan ọjọ́ K1 lójú. Reason yẹn tí mo fi kọ́kọ́ wá bú àwọn
fídíò tí mo wá ṣe jọ ni mo kàn wá fáwọn àfáà wá sí àwọn àfáà tán lọ ń ganú kalẹ̀ mo kàn lọ fún mo wá fi wọ́n sí ẹ̀yẹ ni. But today I have to tell the K1 the ultimate the truth of the matter. Ó ju ẹnu ẹ lọ kò dẹ̀ gba ẹnu ẹ̀ n tó sọ yẹn kò ó ju ẹnu ẹ lọ kò gba ẹnu ẹ̀ ó ju ẹnu ẹ lọ alágbé tí wàá kọrin kìyàn kan tó fún ẹ lówó tí wàá lọ bí olókùú kan tó fún ẹ lówó àwọn àlùjànnú ló ń pè ẹni sàwọn òkú ní ń pè ẹni ṣe báwọn èèyàn ní ń pè ẹ àwọn tí ń pè yẹn síbò wọn náà lọ ganu sọ́dọ̀ wọn ni ó tó rí báyìí fún ẹ lẹ́nìí ọmọ iye ibi tó ganu dé kó tó débi tó dé lẹ́nìí ṣe báwọn ṣe bó wá gbé lọ́lọ́run fi gbé ẹ débi tó gbé owó báárà lọ́lọ́run fi gbé ẹ débi tó dé síbẹ̀síbẹ̀ irú ẹ̀kọ́ ló yẹ kó láhùn Obesere ń bẹ́ẹ̀ náà o kudos for Obesere Saheed Òṣùpá ń bẹ́ẹ̀ náà o kudos for Saheed Òṣùpá Alhaji Abdul Wasiu ọ̀gá ńlá fújì ń bẹ́ẹ̀ náà kudos for him wọ́n mọ iye àfà wọn kì í dẹ̀ ríra wọn tí Barrister fi kú kò yẹpẹrẹ àfà rí kò rí àfà àfin rí gbogbo ọlọ́tọ́lọ́ ṣe fún Barrister ò yẹpẹrẹ àfà kò yẹpẹrẹ torí pé àfà ni Barrister ó dẹ̀ mọ̀ tán pè láàfà èyí tí wọ́n ń pè ní àfà alifun ni èèyàn kan ṣoṣo tó ju ẹgbẹ̀rún èèyàn lọ ní jẹ́ àfà alifun ẹgbẹ̀rún èèyàn kan ṣoṣo ní jẹ́ àfà ni Barrister ọmọ iye àfà lẹ́nu ẹ àwọn ilé bàbá mi nílẹ̀ àwọn lọ́bẹ̀ wọ́n nílé ìyá mi nílẹ̀ wọ́n lọ́bẹ̀ ọ̀dọ̀ mi náà wá ń ganá sí. To hell with what you have. To hell with you and what you have. To hell with you and what you have. Kí ni gbogbo pàǹtí tó kó jọ tó wà fi alẹ́ tí pàǹtí tó kó jọ ṣé gbogbo mọ́tò tó kó jọ yẹn náà ní jọ ẹ́ lójú pàǹtí. Gbogbo hòtẹ́ẹ̀lì ńláńlá tó kọ́ yẹn ṣé ló ń jọ ẹ́ lójú pàǹtí. Ṣé gbogbo billions tó kó jọ tó kó pamọ́ yẹn sọ̀rọ̀ lórúbọ ẹ̀ lójú pàǹtí ìkan máa mú everything ilé máa da oró ọkọ̀ máa di páànù ọkọ̀ ọ máa padà di páànù kí ló rò pé oní tún jẹ́ lójú ná ṣé owó rẹ ti tó ti president ni ṣé ọlá rẹ ti tó ti Tinubu ni ọlá rẹ ò tí ì tó Tinubu wo bó ṣe ń rí Tinubu fún tó ń lakọ ọmọ Tinubu lórí tó ń lakọ ọmọ president wa lórí ìwà àrífín ó wà lára rẹ K1 the ultimate ẹnu ti ń kùn ẹ́ jù ìṣèwọ nìkan lọ́lọ́run máa kọ́kọ́ kẹ́ nínú alágbe tọ́ra alágbe ni ẹ́ ìṣèwọ nìkan lọ́lọ́run máa kọ́kọ́ kẹ́ nínú alágbe ìṣèwọ nìkan lọ́ máa kọ́kọ́ kójọ yẹn nínú ọ̀rọ̀ nínú alágbe Michael Jackson níbo ló wà lénìí gbogbo tó ní lánàá ńkọ́ gbogbo tí Michael Jackson ní lánàá ńkọ́ níbo ló wà private jet private plane private helicopter iléeṣẹ́ ńláńlá gbogbo tí Michael Jackson kó jọ lánàá where are those things today where are they. Ọlá rúbọ ẹ ó rúbọ ẹ lójú ẹnìkan kan jẹ́ nǹkan kan lójú K1 o ẹnìkan kan jẹ́ nǹkan kan lójú K1. The worst part ohun tó wá ní pé ṣé Suleiman Farouk oníkìjìpá tó wá pè sákìyèsí pé nya apologize mo tún bẹ̀ yẹn wò kódà mo ti tún wò láàárọ̀ yìí mo ti tún wò láàárọ̀ yìí gbogbo ẹni ọba ti ga láyé tó ga jù kó ṣe sorry lọ whether you do mistake or not àwa ni kò ṣe sorry gbogbo ẹni ọba ti ga jù sorry lọ yóò padà ṣubú kan náà ni kò sí bó ṣe fẹ́ ṣe gbogbo ẹni ọba ti ga jù sorry lọ whether you are guilty or not sorry lè bà gbogbo téèyàn ti ń fa ayé èèyàn ṣe ó lè bàjẹ́ lọ́jọ́ kan
sorry ó dẹ̀ lè ba gbogbo ohun tó ti bàjẹ́ láàrin 30 ọdún ó lè tó láàrin ọjọ́ kan ṣoṣo. ìjọra ẹni lójú náà ló wá tó báwọn láàrin gbogbo àwọn ulamau tí wọ́n wà ní kalẹ̀ ńbẹ̀ yẹn tí wọ́n jókòó lójú agbo yẹn. kí ló fẹ́ fi pa sọ̀rọ̀ yẹn ni kò rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ làníyàn tí mo fi sọ gbogbo ẹ̀yin tí tẹ̀ ń bínú ẹ má bínú o halas lọ́ba tán. ṣùgbọ́n arrogancy ti ń bẹ lára K1 kò ní jẹ́ kó lè sọ arrogancy motomoto ẹnìkan ò tó mi mo ti ní pírẹsidẹ́ǹtì gbọ́nù conversation nígbà tí mo ti ní pírẹsidẹ́ǹtì tí mo ti ní wọ̀ báyìí tí mo ti ní ẹ báyìí tí mo ti ní wọ̀ báyìí ó ń lo ho ọmọ àbájá òṣèré múròde ó ń lo ho sẹ́nìkan lè déwájú tiẹ̀ nínú àwọn tí ń bẹ lẹ́yìn ẹ̀ ká máa lo ho ńgbà mo ti ní ọ báyìí ẹ wojú gan ẹ dákun irú ọ̀tá wo lè yàn bá ẹni tí èèyàn bá ń bá sọ̀tá tó bá wá bí nǹkan èèyàn ó yẹ kínú èèyàn ó dùn ní pé olúwa ó ṣe o ọ̀tá mi tún lè wá bí nǹkan mi ẹni tí àwọn ọ̀tá rẹ̀ tó wá bí òkú ìyá rẹ̀ ẹ wojú tó fi wo àwọn èèyàn níkàlẹ̀ ẹ wojú burúkú tó fi wo àwọn èèyàn níkàlẹ̀ gbogbo ọjà téèyàn bá ń bá àwọn èèyàn jà tó bá ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ tí àwọn tí ó jẹ́ ọ̀tá fún ẹ bá fi wá ìbínú yẹn lémi o èmi ọmọ tẹlomi o ṣùgbọ́n bó sì yẹ kó rí nìyẹn gbogbo ọjà tó bá ń bá èèyàn jà tí nǹkan kan wá ṣẹlẹ̀ lóore sí ẹni o nídàkejì ni o tó wá rí àwọn tán ń bọ́ sọ̀tá tán wá ṣùgbọ́n rẹ̀ níbẹ̀ ó yẹ kí gbogbo obìnrin yóò tiẹ̀ ó yẹ kó kò lára ẹ̀ ó yẹ kó kò lára ẹ̀ pé kí ni mo tún fẹ́ wẹ́ ìjà ti tán nìyẹn ẹ wojú burúkú torí bẹ́ẹ̀ nìkan kan ọjọ́ lójú ẹnìkan kan ọjọ́ lójú ó ti bìlí pé òun ti wà ní climax level ààyè kan tẹ́nìkan kan ò dé rí ó ti bìlí pé òun ti ṣe oríire kan tẹ́nìkan ò ṣe rí ẹgbẹ́ san kalẹ̀ oríire tó rò pé ń bẹ lọ́wọ́ rẹ yìí ọmọ náà gúnni lẹ́yìn àwọn kan ṣé báwọn kan náà ń gbé owó kalẹ̀ fún ẹ tọ́lọ́ fi sọ́ọ́ ní tó dà yìí kí làwọn yẹn wá fẹ́ ṣe gbogbo àwọn tí ń pè ẹ́ tán ní ẹni millions of naira lójú agbo tán ju béèlì fún ẹ lójú agbo kí làwọn yẹn fẹ́ ṣe nígbà tí gbéraga tiẹ̀ wá pọ̀ ìwọ́tọ̀ jálágbé alágbe tí gbéraga rẹ̀ pọ̀ tó báyìí alágbe tẹ́nìkan kan ọ̀jọ́ lójú ẹ dákun kí wàá ní kí president wa gẹ́gẹ́ ó ṣe o Tinubu gan bó ṣe kàǹkà tó his excellency bàbá Tinubu bí wọ́n ṣe kàǹkà tó wọn tó bẹ́ẹ̀ kan sọ pé tààfà àbáwo wọn tó bẹ́ẹ̀ kan sọ pé tààfà àbáwo ẹ rí nínú nígbà tí bàbá ń campaign wọ́n ní àwọn ulamau kan àwọn bá wọn ṣe meeting lóru wọ́n wá lóru bàbá Tinubu gan tó bẹ́ẹ̀ kan sọ pé tààfà àbáwo láwọn tí wọ́n ti jẹ́ nǹkan gbogbo tí èèyàn bá fẹ́ dà láyé gbogbo tí èèyàn lè sọ pé òun fẹ́ dà láyé òpin rẹ̀ náà ní president un ẹ dákun lẹ́yìn ipò president ipò olótójú president lọ́nu ayé alágbe lásán kí ni tó onítàn ganá sí ṣé lè tọ́kì lé lọ́kọ́ tán ganá sí ṣé ọkọ̀ tó rà náà ń ganá sí sọ́kọ̀ tó rà ọkọ̀ tó rà náà wá ganá sí àbí gbogbo àwọn tó náà wá ń ganu wọ́n wá ń ganu ìwọ ló bọ́ wọn lánàá ìwọ ló bọ́ wọn níjẹta ìwọ ló ń bá wọn gbé ló ń bá wọn ṣe àyátú wọn tí ìwọ ló ń bá wọn náwó lórí jíjẹ mímu wọn lórí ìdílé wọn. àpọ́nkúlé là ní kọ́fọ́ ọ̀mọ́ṣẹ́ sàkárà pàtà sàkátàpàrà ó là sítọ́ títọ́ bá ti yí láyìí jù ó di kẹlẹ̀bẹ̀ nìyẹn oúnjẹ wo ló fẹ́ gbé kalẹ̀ fún wọn tán jẹ nínú ilé wọn láwọn tó sọ pé ń ganá kalẹ̀ oúnjẹ wo ló ṣe inú ilé ẹ̀ tán oúnjẹ wo ló fẹ́ gbé kalẹ̀ fún wọn tán jẹ nínú ilé wọn sọ wọ́n jẹ́ nílé ẹ̀ lánàá sọ wọ́n jẹ́ nílé ẹ̀ ń jẹta èmi mọ̀ dájú wọn bí ẹ o tó bẹ́ẹ̀ wọn bí ẹ dá àkọ́kọ́ náà mi ṣe ti máa tọ́jú bọlé kiri mi sì sínú ẹ̀ tó lè sọ pé ń ganá kiri
bàbá wa àgbàlagbà jò sínú oore tó lè sọ pé ń Ganu Kiri wọn bí ẹ̀dá tó bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀. bàbá wa àgbàlámúnigun ò sínú ẹ̀ tó lè sọ pé ń Ganu Kiri wọn bí ẹ̀dá kò sọ bẹ́ẹ̀. ó tó bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ni wọn bí ẹ̀dá ni wọn bí ẹ̀dá ni ó tó bẹ́ẹ̀. bàbá wa àgbà ṣé wà bíbù láàlì lórí wọn bí ẹ̀dá kò sọ pé wà nù kò sọ pé kò dárúkọ wọn pé ń Ganu Kiri ó tó bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ni. àwọn bàbá ṣé Kamadin gbogbo àwọn bàbá tí wọ́n jẹ́ àwọn bàbá ó tó bẹ́ẹ̀ kò dárúkọ sọ pé ń Ganu Kiri àwọn tó lè mọ bá wípé ń Ganu Kiri náà ló ti ń bá wíhun ṣùgbọ́n kò sí kékeré àfa. kò sí kékeré àbá o èèyàn ọ̀dẹ̀ sí fojú yẹpẹrẹ èèyàn ò sí fojú yẹpẹrẹ nígbà tí ìyá rẹ òkú èèyàn mélòó ni wàá ń Ganu sọ́dọ̀ ẹ wẹ́n o lè láwọn tí wàá ń Ganu sọ́dọ̀ ẹ torí pé alákùnjẹ pọ̀ ó ń bẹ́nu àwọn èèyàn wa náà torí pé alákùnjẹ ni wọ́n á máa attach ara wọn mọ́ àwọn èèyàn ńláńlá káàkiri ni ibi tó ti pè wọ́n lọ́pọ̀lọpọ̀ máa ń lọ nígbà míì ṣùgbọ́n tó bá fẹ́ sọrú ọ̀rọ̀ yẹn máa sọ ẹnu rẹ máa sọ ẹnu rẹ àwọn ẹni Ọlọ́run ò ṣe rí fín àwọn ẹni rẹ ò ṣe rí fín ṣé Sulaiman Faruku wọ́n tún wá ń bá ọ pamtéètì àwọn nǹkan yẹn wọ́n fẹ́ gbà ọ kalẹ̀ lọ́wọ́ àwọn àfáà wọ́n fẹ́ gbà ọ kalẹ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n ìgbéraga òṣì náà ni kódà àwọn bí ẹ̀dá kọ́ sọ pé ṣé o Maulana ṣé o Ahmadu Labibu bí ẹ̀dá kọ́ sọ pé ń Ganu Kiri wọn bí ẹ̀dá kọ́ sọ pé ń Ganu Kiri ṣé o Ahmadu Labibu wọn bí ẹ̀dá kọ́ sọ pé ń Ganu Kiri gbogbo àwọn ẹni rẹ èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí ó tó bẹ́ẹ̀ kọ́ sọ pé mò ń Ganu Kiri wọn bí ọ̀dà tó bẹ́ẹ̀ wọn bí ọ̀dà tó bẹ́ẹ̀ ó tí tó bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ni wọn bí ọ̀dà tó bẹ́ẹ̀ kọ́ sọ pé irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi kékeré yìí o èmi kékeré tí mò ń sọ̀rọ̀ yìí wọn bí wà sí pé wọn bí ọ̀dà tó bẹ́ẹ̀ kọ́ sọ pé mò ń Ganu Kiri kí ló sọ pé ó jẹ yó kí ló sọ pé ó jẹ yó tọ́kílẹ̀sì àwọn tí wọ́n jà fà fún wa bàbá àgbàlagbà bàbá àgbàlámúlẹ́gàn. bàbá wa Ṣéhù Habib Ádámù Àlì lọ́rí gbogbo àwọn àfáà wa nì ká tó wá sọ gbogbo àwọn àfáà wa nì ká tó wá sọ sí Sulaiman Faruku ní gbogbo ẹni tí bá fẹ́ gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ lórí pé ṣé Sulaiman Faruku lọ síbẹ̀ ìwọ̀ tí wọ́n jẹ́ kéwà ni wọ́n lọ pé o ṣé Sulaiman Faruku wọ́n ní láti lọ síbẹ̀ o wọ́n gbọ́dọ̀ lọ síbẹ̀ ìwọ̀ ni wọ́n lọ pé wọ́n gbọ́dọ̀ lọ síbẹ̀ ìwọ̀ ni wọ́n àgbọ́dọ̀ má lọ pé ìwọ̀ yẹn ṣùgbọ́n wọn bí dá ṣé Sulaiman Faruku kò sínú ẹ tó lè sọ pé ń Ganu Kiri ọ̀hún epo ni àbá ìrówó rà kí ni tó ní kí ló ní tíjọrọ ẹni lójú yẹn tó wá pọ̀ tó bá yẹn tó wá jọrọ ẹ lójú tó bá yẹn tí gbéraga yẹn wá pọ̀ tó bá yẹn wàlíkíbúrì yáwù lè rọ́bì náà sífà tó ń bì yí o mẹ́kásù sọ̀tún fọ̀tàjánà bá ní àwàtákì gbogbo ẹ̀dá tí wọ́n bá ti ń fi gbéraga ròyìn rẹ̀ wàláhì yóò padà di ẹni yẹ̀yẹ́kẹ̀yà láyé ni. gbogbo ẹ̀dá tí wọ́n bá ti ń fi ìgbéraga ròyìn rẹ̀ yóò padà di ẹni ẹ̀tẹ́ káyìn láyé ni. torí pé alikiburu tó ń wo táwọn yẹn kíburu yahoo yẹn sífà tó ń bì yìí ni ọlọ́run la máa fi ròyìn ọlọ́run nìkan lọ́bọ onígbéraga òun ló tó ṣègbéraga ọlọ́run nìkan ló tó ṣègbéraga
torí pé ìgbéraga ọmọ ènìyàn tó bá ti dáṣọ rẹ̀ sọ́rùn ó ń bọ́ lọ́hún kọ̀mpìtì ni kí lọ́mọ ènìyàn sọ pé òní tó fẹ́ ṣe gbéraga sówó lọ́fẹ́ sọ pé òní ni tó fi ń ṣe gbéraga ọlá ni tó fi ń ṣe gbéraga èmi mọ ọmọ èèyàn tó báyìí èmi mọ kọ́lé tó báyìí èmi mọ ní nǹkan tó báyìí ẹ pẹ̀lẹ́ o a ní tẹ́nìkan ò ní kéwà ń pẹ̀lẹ́ o a ní tẹ́nìkan ò ní o ti ní gbogbo ayé tán o ti kọ́lé ńláńlá tán o ti ra gbogbo ọkọ̀ ayé tán gbogbo òpò téèyàn máa dé láyé ló ti dé tán a ní tẹ́nìkan ò ní múra sí múra sí. táwọn àfọ àbáníkan fi ẹlẹ́ẹ̀kan mọ́ sọ nǹkan kan nípa yẹn fẹ́ ká yẹ ó bàjẹ́ ni kéwà àwọn jẹ̀bi o kò jẹ̀bi o àìrọ́nì ni àwọn àfáà tí wọ́n lọ tí wọ́n ń ganá kí iná jẹ̀bi o àìrọ́nì ni tó bá mọ̀. àìrọ́nì ni tó bá mọ̀. ṣé ọlá náà lọ́wọ́ á pọ̀ tó bá ń tó. la yastawi alladina ya'lamuna walladina la ya'lamuna gbogbo tó ní yẹn ó tó nǹkan kan kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ní mímọ́ gbogbo tó lóoro tó rò pọ̀ ní tó jẹ́ lójú kò jẹ́ nǹkan kan ọ̀wọ́n òṣùwọ̀n kankan ọ̀wọ́n lọ́dọ̀ ní mímọ́ láwọn onímọ̀ tó tí wọ́n ní ayọ̀ ọkàn ni o àwọn onímọ̀ tí wọ́n ní ayọ̀ ọkàn ọ̀wọ́n nǹkan kan ilé àǹsọ́fọ́kẹ́ wọ̀ tí ọkọ̀ fúnra ẹ̀ sọ ọkọ̀ fẹ́yìn kankan ni ṣe wàá gbé tọ́ ọba kú wọn àsìn lémú ẹni ọlọ́kọ̀ ọkọ̀ gbà ṣé wọ́n sọ fún ẹ pé àwọn onímọ̀ yẹn náà ń fẹsẹ̀ rìn ni sọ fún ọkọ̀ àwọn fẹsẹ̀ rìn ni. sọ fún ọkọ̀ àwọn fẹsẹ̀ rìn ni. so tọ́bọ̀ wáyé torí pé ọjẹ́ oyè káàkiri ojú wa sọ̀rọ̀ èdè èèyàn pàtàkì lọ́dọ̀ ara rẹ ló jẹ́ èèyàn pàtàkì àti lọ́dọ̀ àwọn tí ń ganú kalẹ̀ sọ́dọ̀ rẹ ìṣe lọ́dọ̀ ọrú wa yìí tó o bá jẹ́ èèyàn pàtàkì ọjẹ́ lọ́dọ̀ so nígbà tí ìyá rẹ kú nìsín ọ̀rẹ́sẹ̀ mi ń bẹ nígbà tí ìyá rẹ kú nìsín tí ìyá rẹ kú ọ̀rẹ́sẹ̀ mi ń bẹ lọ́dọ̀ àwọn tó o ti jẹ́ èèyàn pàtàkì ló jẹ́ èèyàn pàtàkì má rò pé báwọn kan ṣe ń gbé ẹ bàbàrà náà lọ jẹ́ bàbàrà lọ́dọ̀ gbogbo èèyàn o ó yẹ bàbàrà lọ́dọ̀ gbogbo èèyàn o ẹni ó bá jẹ́ nínú ọjọ́ Jímọ̀ ni ó pè lọ́jọ́ ńlá o ẹni ó bá jẹ́ nínú iṣẹ́ Jímọ̀ ni ó pè lọ́jọ́ ńlá o àwọn tí ń ganú kalẹ̀ tí wọ́n ń jẹ ìjẹkújẹ lọ́dọ̀ rẹ tó ń ná ń ganú kalẹ̀ yẹn àwọn náà lè jẹ́ bàbàrà lọ́dọ̀ rẹ ló lè jẹ́ bàbàrà lọ́dọ̀ wọn lọ́dọ̀ títí àwọn àfáà wa ní bàbàrà lọ́dọ̀ wa àwọn onímọ̀ ló bàbàrà lọ́dọ̀ wa àwọn onímọ̀ àwọn ẹni rere àwọn ẹni Ọlọ́run àwọn lẹ́ni bàbàrà lọ́dọ̀ títí wa lọ́dọ̀ títí wa ó yìí sẹ́ni bàbàrà ó useless jẹ̀fọn lọ. ó useless ju ẹ̀fọn lọ. tó bá jẹ́ wà jẹ́ pé kò rí bẹ́ẹ̀ so far ti sí Sulaiman Farouk bàbá wa mufti àgbà tí wọ́n ti fún ọ ní chance kò sí tó burú mẹ́ o tún wá fi ìgbéraga rẹ o tún fi hàn so sí Sulaiman Farouk kò lè bọ́ wọn à lè bọ́ sọ̀rọ̀ wọ́n kéde sẹ́ni tó lè fún ọ ní mọ̀ràn mufti àgbà ṣé mufti kéde sẹ́ni tó lè fún ọ ní mọ̀ràn ọ̀yẹ̀yẹ mufti o ọ̀yẹ̀yẹ ara ẹni ọ̀yẹ̀yẹ ara ẹni odidi mufti wọ́n tún wá ń bẹ àpì sí àwọn èèyàn etí mufti ṣe mo nígbàgbé tó wá jẹ́ pé èèyàn kan lásán ló ṣe ni àáfàá kan ló dìde tó sọ bẹ́ẹ̀ níbẹ̀ yẹn ni wàá yẹ ìyá àáfàá yẹn tó bá jẹ́ pé mufti ò tó ẹni tí Ọlọ́run
tó jẹ́ pé mufti ìṣẹ́ tọ́lọ́run bá kẹ́ tọ́lọ́run gbà fún tọ́lọ́run ti àwọn gan náà ní atótilétọ̀ ni tó bá jẹ́ pé àfáà kan tẹ́bi ń pani lọ́gàn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wà á rọ́bìṣẹ́ wà yẹ̀yẹ́ wọn. ọ̀pọ̀ ń pé mufti kì í sàrọ̀ wọn à sí nínú atọrọjẹ ọ̀pọ̀ ń pé mufti ò sí nínú ẹni tí ń ganú kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ tó wo bó ṣe ṣe sí mufti. èyàn tiẹ̀ máa pààyàn lé èyàn máa pa onímọ̀ lé èyàn máa pa àgbàlagbà lé pé ah n tẹ́ ẹni kí n ṣe yìí ọ̀dà bàbá ọ̀tọ̀là níyàn tí mo sọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yẹn dùn tẹ́ ń bínú ẹ má bínú o ẹ má bínú o kò jù bẹ́ẹ̀ lọ class ọ̀tán ṣùgbọ́n ẹni tí gbèrágá bá ń bẹ lára rẹ̀ kò sí èéfín nìwà èéfín nìwà èéfín nìwà kò sí bẹ́ẹ̀ ṣe lè bò mọ́lẹ̀ tó yọ padà rú síta ni alágbe ń sọ pé àwọn kan ganan kalẹ̀ alágbe who are you wàláyì lọ́dọ̀ mi Ṣẹ̀fíù Àlàó ó níyì ju kéwà lọ lọ́dọ̀ mi ẹ̀yin náà imagine olórin mélòó ló kọrin bẹ́ẹ̀ olórin mélòó ló kọrin níbi òkú yẹn nígbà tí ìyá Saheed Òṣùpá kú mọ gbogbo olórin kò sólórin tó débẹ̀ tí ò kọrin kò sí olórin tó débẹ̀ tí ò kọrin ọmọ olóòkú tún wá ń kọrin fúnra rẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé lómi kọrin ẹ lè sẹ́ni ẹ o ṣùgbọ́n ọmọ olóòkú ló tún wá ń kọrin fúnra rẹ̀ níbi òkú so kán má bàa ní connection níbi òkú màmá rẹ̀ káwọn èèyàn má bàa tún dẹ́ lómi mà níbi òkú màmá rẹ̀ ká má bàa gbà àwọn kọ́sọ́mà mi ẹ lọ́wọ́ àbí kí lè ro torí mo kàn sáà yìí máa jẹ́ pé how come kéèyàn tó máa kọrin níbi òkú ìyá rẹ̀ ládùúrú àwọn olórin tí wọ́n jẹ́ ọmọ fún bàbá yìí